níṣe ni inú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá mà ti ń dùn pẹ̀lú ìròyìn ayọ̀ tí gómìnà Abíọ́dún Oyèbánjí tó jù sílẹ̀ ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ 28 oṣù kìíní tá a wà yìí lórí ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn táwọn ọmọ Yorùbá sì ń sọ pé ó ṣeé ṣe kí ogun àwọn Fúlàní ìyẹn àwọn ajínigbé tó ń pààyàn tíjọba fún lórúkọ báńdíìtì kò dohun gbàgbé nílẹ̀ Yorùbá bí nǹkan tí Abíọ́dún Oyèbánjí tó bá ń sọ bá jòótọ́ tó sì padà so èso rere. Ẹ rántí wípé lọ́dún 2020 ìní àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá ni wọ́n máa parapọ̀ ni wọ́n dá lábẹ́ alága àwọn olóògbé Rótìmí Akeredolú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo àná láti dá ẹgbẹ́ ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn sílẹ̀ láti máa dáàbò bo àwọn ọmọ Yorùbá. Ohun tó fa ìgbésẹ̀ yìí níbi ikú ọmọ olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re olóyè Reuben Fásórántì ìyún olóògbé Fúnkẹ́ Ọlákùnrin tí àwọn ajínigbé tí wọ́n pa nípakúpa sójú ọ̀nà márosẹ̀ Ọ̀rẹ́ sí Benin tó sì jẹ́ pé nítorí ọmọbìnrin náà làwọn gómìnà ilẹ̀ Yorùbá fi tètè dá ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn sílẹ̀. Ṣùgbọ́n ní kété tó dá sílẹ̀ ìjọba àpapọ̀ lábẹ́ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari mà tako wọn kò fẹ́ kí wọ́n dá ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbógun ti ìdásílẹ̀ ṣùgbọ́n táwọn gómìnà pàápàá Akeredolú dúró tí wọ́n sì rí dájú pé ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn òdìdí dídá sílẹ̀ ṣùgbọ́n ìjọba ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari rí dájú pé àwọn àmọ̀tẹ́kùn wọn kò rí ìbọn lò èyí tí kò jẹ́ kí àwọn àmọ̀tẹ́kùn kan ríṣẹ́ ṣe dáadáa. ṣá ò nígbà tí Tinubu tó jẹ́ ọmọ Yorùbá ti wọlé ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé yóò gbé ìgbésẹ̀ lórí bí àwọn àmọ̀tẹ́kùn wọn yóò ṣe máa rí ìbọn lò tó sì jẹ́ pé gómìnà Oyèbánjí ó mà ti fìdí ilé ìmúlẹ̀ lásìkò tó ń ṣe ètò níbi tó ti ń bá àwọn aráàlú sọ̀rọ̀ tí wọ́n pè ní meet your governor lọ́jọ́ àìkú yẹn ọjọ́ Sunday ọjọ́ 28 oṣù kìíní ọdún tá a wà yìí. Ó ní Oyèbánjí jẹ́ kó dì í mọ̀ wípé ìdí tí ìjínigbé àti ìpànìyàn fi pọ̀ nílẹ̀ Yorùbá tí apá àwọn àmọ̀tẹ́kùn kà wọ́n ní pé àwọn àmọ̀tẹ́kùn ò lo ìbọn. Ó ní iṣẹ́ táwọn àmọ̀tẹ́kùn kan ṣe ni pé kán rí nǹkan kan sáré lọ sọ fún àwọn ọlọ́pàá ó láwọn fúnra wọn ò lè kojú àwọn ará bí nítorí pé kò ṣeé ṣe ẹni tí ò ní nǹkan àjọ olóró pàápàá ìbọn lọ́wọ́ kò lọ kojú àwọn tó ní ìbọn burúkú lọ́wọ́. Oyèbánjí wá ní àwọn tí ìjọba àná ìyẹn ìjọba Buhari ó gbógun ti Àtíkù ó ní ó jẹ́ káwọn kí wọ́n rí iṣẹ́ ṣe ṣùgbọ́n tó ní yàtọ̀ ti dé báyìí o oníjọba tó wà lóde báyìí kò gbógun ti àwọn o bẹ́ẹ̀ làwọn tí ń bá wọn sọ̀rọ̀ àwọn tí ń bá wọn ṣèpàdé lórí bí àwọn àmọ̀tẹ́kùn yóò ṣe máa lo ìbọn gidi ó ní bí ilé ìbá ti ṣe ṣe káwọn ọmọ Yorùbá lọ fọkànbalẹ̀ nítorí pé ètò ààbò yóò gbèrú sókè dáadáa nítorí pé àwọn àmọ̀tẹ́kùn yóò lè dáná yá àwọn ajínigbé tí ìbọn burúkú tó wà lọ́wọ́ wọn. Gbàrà tí gómìnà Oyèbánjí ti ṣe ìkéde nínú àwọn èèyàn mà ti ń dùn bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà pé kí nǹkan náà kó ṣeé ṣe èèyàn pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yọ̀ǹda fún wọn láti máa lo ìbọn nítorí pé yóò kápá ìjínigbé tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá lásìkò yìí.